ìjẹ́ kangokango báyìí lòun agogo ìran akèrègbè báyìí ní dún tiẹ̀ kàngẹ̀kàngẹ̀ kò tún dé o. Bàbá kan bẹ tó kù ńlẹ̀ nínú àwọn àgbàlagbà lórí ilẹ̀ tó lọ́wọ́ bá nílùú fúnṣòwò kan àbíkẹ́ táwọn bàbá òun mo rìn àjò mọ́ lọ́dọ̀ bàbá òun ní ìlú Abẹ́òkúta mo rìn tí mo ti lọ pàdé bàbá òun. Tẹ́ ẹ bá wọ̀ lọ Abẹ́òkúta ní nọ́mbà 4 Baba Alado close ọpẹ́ olúwa ìta ọ̀sìn nílùú Abẹ́òkúta kò sẹ́ni tí ò mọ àdúgbò yìí. Nọ́mbà bàbá yìí ní òun náà lẹ̀sìn ní ìwòlójú wo. Nọ́mbà méjèèjì ẹ dákun torí Ọlọ́run ẹ pé ìwọlé ti rìnrìn àjò kó má ní ìtumọ̀ nínú ayé. Dandan kọ́ ni kó o fẹ́ rìnrìn àjò kan ní olú ọmọ àfin wá. Dandan kọ́ ni kó o fẹ́ rìnrìn àjò kan ní olú ọmọ ọwọ́ èèyàn wá. Dandan kọ́ ni kó o fẹ́ rìnrìn àjò láti jẹ́ èèyàn nínú ayé kan ní kó lọ wú o. Dákun torí Ọlọ́run ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Àwọn èèyàn tó kú o tó jẹ́ pé ewé àtegbò lọ́lọ́ ọba mi fi ṣe kíni ní fi ń ràn wọn tẹ́ fi ń dá ọmọ lẹ́kọ̀ọ́ àrìsí kọlúkọlú fún ìṣòro kan àbí ìkejì. Yálà ìṣòro tiẹ̀ jẹ́ táwọn àgbààgbà ni wọ́n ń fẹjú mọ́ tí wọ́n bá ọkọ̀ àbí wọ̀ gangan alára rẹ̀ iná ló ṣe kíni ló kó ara rẹ̀ lọ sọ̀rọ̀ torí èèyàn máa ṣe lè tó rò fáwọn àgbàlagbà kan lè fi máa sọ pé gbogbo ẹni ibi pátápátá tí bá ń ṣèkà wọn ò ní lọ rí owó bọ̀ ní ìmọ̀ ìṣèpè kì í ṣèpè. Ó yá tòní ìrírí ayé mi ó lérí fùgbàdùn ó ọmọbìnrin tí mo fẹ́ sọ ìrírí ayé rẹ̀ yìí wọ́n ṣèyàwó fún un bí ẹni pé kílẹ̀ ẹjọ́ kejì má mọ̀ máa ní o ibi tí ìrìn àjò ìyàwó tó dùn dé. Ìgbà tí ìrìn àjò ìyàwó ọmọbìnrin yìí dùn lẹ́yìn oṣù 9 kí ló yẹ ká rí. Ká gbọ́ pé ìyàwó ti lóyún àti lọ́ọ́ bá wọn jẹ̀ka kò mọ̀ ṣùgbọ́n tọmọbìnrin yìí ò rí bẹ́ẹ̀ o. Kí nìdí tí ò fi rí bẹ́ẹ̀? Ọdún kẹta tọmọbìnrin wọlé ọkọ yẹn tó bẹ̀rẹ̀ sí jáde òye wọ́n wò pé Ọlọ́run ní ìṣọ́ ọmọ èèyàn kọ́ òwò àlà ní ìṣọ́ ọmọ èèyàn kọ́ èmi àyọkà mo tún ráyọ̀ Ọlọ́run ní ìṣọ́ ìyá kan ìmọ̀ pọ̀ láàrin ìlú wa. Ọmọbìnrin yìí òun àtọkọ rẹ̀ fẹ́ rárá wọn sá kolobá nígbà wọn ṣèyàwó wọn máa gbẹ ẹ̀bùn gan wọn gbẹ ẹ̀bùn ìgbé wọn bò wọn ní mọ́tò níjọ ìgbéyàwó rí gbajúgbajà ọlọ́jà nígboro ìlú Ìbàdàn ìyá ọmọbìnrin yìí táwọn èèyàn sì fẹ́ràn rẹ̀ dáadáa lágbè. Ẹ wá wò mí ọmọbìnrin yìí ìgbà tó ṣèyàwó tó jẹ́ pé tóun àtọkọ rẹ̀ bá ti jọ ń lájọṣepọ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ti jọ ń lájọṣepọ̀ tí máa ń ṣẹlẹ̀ lẹ́yìn oṣù 3 ètò lágbàá pọ̀. Bọ́mọbìnrin bá ti sùn tó bá ti pé oṣù 3 tóun àtọkọ rẹ̀ ti jọ ń lájọṣepọ̀ jíjí tí ó bá jí yóò ṣàlùpé ṣàdédé ni owó lérò lórí ìdodo rẹ̀ nígbà sọ fọ́kọ̀ ìgbà owó máa mú un lórí ìdodo ọkọ̀ bá ní tó máa ń kọ̀ǹdíṣàn tó wà ó wà máa sáré kiri pé ẹ̀jẹ̀ á lọ sí ọ̀dọ̀ àwọn dókítà kan bá wa sí lórí rẹ̀ lórí kọ̀ǹdíṣàn tó wà. Tá a bá ti lọ sí ọ̀sìpìtì báyìí kò sí tí wọ́n bá padà bọ̀ wálé ìbànújẹ́ wọn bá padà. Kí ni ìbànújẹ́ tí wọ́n bá padà? Ìní pé òun ó bàjẹ́. Ó fi wá ṣe bẹ́ẹ̀ títí tó fi pé ọdún 3. Bó sì dìjọ́ kan ẹnìkan bá wá nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ó bá wá kí kò bá ọkọ rẹ̀ lé. Gbogbo wa lọ́wọ́ bá mi yóò ṣèdájọ́ fún ọba díjọ́ náà lọ́run. Àwọn kan ní ò sí ìdájọ́ ń bẹ lọ́run ìdájọ́ ń bẹ lọ́run ọjọ́ ìdájọ́ gbọ̀ngàn ó sọ. Bóbìnrin yìí bọ́ọ̀rẹ́ rẹ̀ sì wà wá ó bá dánú oúnjẹ ó dà fọ́rẹ́ rẹ̀ ọ̀rẹ́ jẹun tán mẹ́sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nù. Ó ní ọ̀rẹ́ mi kí ló dùn tó bí bóun sì wá sọ́dọ̀ ọ̀rẹ́ yìí ó jẹ́ pọ́mọ rẹ̀ ń sáré kiri nínú ilé ó ní máa ń jẹ́ bànújẹ́ fún irú ìgbà tá a bá ń sọ̀rọ̀ lórí fóònù tí ì tiẹ̀ gbóhùn ọmọ ìbòyè ọmọ ń kí àdúrà kan pé nípa ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ tó mà lágbára ni. Ìrìn àjò tá a ti rìn tí ì ṣe kékeré kódà gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ìpínlẹ̀ Kwara làwọn ti dé àwọn ọ̀rọ̀ náà wáyé. Ọ̀rẹ́ rẹ̀ wá sọ pé ọ̀nà àbáyọ sì ń bẹ o àwọn èèyàn ṣẹ́kù o ó lóun ò sọ fáwọn èèyàn ṣẹ́kù ó ní ṣùgbọ́n wọ́n sọ fún un pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run òun ó gbọ́
ìfẹ́ máa ń wí nù bíbọ́ tó wọn wà bọ́ o òun ò tí ì mọ̀ bí tó wọn ó ti bọ́ ọ̀rẹ́ bá ní ọ̀dà náà ọ̀dà tí yóò tẹ̀lé Nkan lọ ṣùgbọ́n tí ó bá lọ òun àtọkọ rẹ̀ wọ́n dùn fẹ́ jọ tẹ̀lé o káwọn jọ rìnrìn àjò náà wọ́n bá gbéra ó di ìlú wo ó di ìlú Abẹ́òkúta lọ́dọ̀ ta ni lọ́dọ̀ Baba Alado tọ́lọ̀ ọba mi ti fi ní àtẹ̀gbò tó fi ràn tí wọ́n ń dá mọ́lẹ́kùn àìsàn kọ́lùkọ́lù ọlọ́ọ̀ba àti lẹ́yìn ọlọ́ àtúfọ̀ náà kò sẹ́ńtì lo bàbá ètò ìkàyọ̀ náà kò lálùjọ̀nú kan kò ní nǹkan kan ṣùgbọ́n tó o bá ti dọ́dọ̀ rẹ̀ tó ti fojú kún ọba ẹ̀ kábíyèsí nǹkan kú lọ́dọ̀ àwọn àgbàlagbà yóò máa sọ gbogbo tó ti ṣẹlẹ̀ ní nǹkan bí ọdún 5 ọdún 6 sẹ́yìn sí ọ ó sì jẹ́ pé bẹ́ẹ̀ ẹgbà tán dọ́dọ̀ Baba Alado ọmọbìnrin bá kẹrù wá ní mọ́kẹrù bọ̀rọ̀ oṣù mẹ́ta ló máa ń lóyún tó bá ti lóyún yóò sì bàjẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní tó sí ọ yìí ó lẹ́ni tó súnmọ́ dáadáa ni ló fi sí ọ ó ní bẹ́sìlẹ́dì rẹ̀ kọ́ ọmọbìnrin ní bẹ́sìlẹ́dì rẹ̀ sáwọn lè rí láwọn lè rí gbogbo dọ́kíjọ́ tẹ bá fẹ́ padà wá tó o fẹ́ rí tù sílẹ̀ ní bẹ́sìlẹ́dì rẹ̀ dání kẹ́ẹ̀jọ bá wọ́n gbọ́rọ̀ tí Baba Alado wí wọ́n gbọ́ wọ́n padà ìgbà tí wọ́n padà lọ sílé ìgbà tí wọ́n padà wá sọ́dọ̀ Baba Alado àti bẹ́sìlẹ́dì àtọkọ ìyàwó àti ìyàwó àtọ̀rẹ́ rẹ̀ tó mú wá sọ́dọ̀ Baba Alado ìmọ̀jọ̀ wá ẹ̀rí nǹkan bẹ̀ bí ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣèyàn ànífúwádà ló lásán ẹ̀wọ̀n tó dúró tí ọmọbìnrin yìí gbágbágbá bí ó sì lọ́dọ̀ Baba Alado ní dákun ẹ̀rí ọlọ́run kí lárábìnrin yìí ṣe fún ọdún 4 tí ò tí ì lọ́dún bàbá èmi bẹ́sílẹ́dì èmi mo fẹ́ràn ẹ̀dùn kódé èmi mo ta aṣọ tá a fi ṣèyàwó èmi mo bá ta tá a sì ta gan táyé gbọ́ tọ̀rọ̀ mọ̀ kàbíyèsí bàbá ni mo mọ̀ bẹ́ẹ̀ kí wàá ló dé kí ni ẹ̀bùn tó fún níjọ́ wedding oníkódé ẹ̀bùn ló fáìn jù níjọ́ wedding wọ́n gba mọ́tò ọjọ́ náà ṣùgbọ́n ẹ̀bùn white teddy ìlú fún white teddy yìí ẹ ti mọ̀ teddy ìṣeré àwọn ọmọdé ó wá fáìn onífìlà funfun ni ọlọ́run ló mọ̀ pé tó ti rí teddy yìí ó fáìn dáadáa tó sì tóbi arábìnrin wa sọ pé teddy lòun fún bàbá teddy tó ń sì fún kò sí kankan ní í ṣe nínú ayé rẹ ayé ní kọ̀rọ̀ ayé nì. bàbá ní ó tún wá kún nǹkan kejì torí nǹkan méjì ni kí ni nǹkan kejì ọ̀hún níjọ́ ìgbéyàwó ìta ló gbomi sí ọ lẹ́sẹ̀ ìyàwó ọlọ́rọ̀ ẹ̀wọ̀n yìí náà ni ẹ wá gbọ́ mi gbogbo ìgbà tí gbọ́ mi wákàtí ọ̀wọ̀ ìjẹ́ má bínú ọ̀rọ̀ yìí ó lápá kejì tá a máa pàdé lórí inú ayé apá kejì ọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ àjọ sí kìnnì ẹ̀jẹ̀ àjọ máa bá fọwọ́ àwọn èèyàn tó kú o tó jẹ́ pé ewé àtegbò lọ́lọ́ ọba mi bí ṣe kìnnì ní fi ń ràn wọn tẹ́ fi ń dá ọmọ lẹ́kọ̀ọ́ àrẹ̀sẹ̀ kọlúkọlú fún ìṣòro kan àbí ìkejì yálà ìṣòro tiẹ̀ jẹ́ káwọn àgbààgbà ni wọ́n ń fẹjú mọ́ tí wọ́n bá ọ̀pọ̀ àbí wọ̀ gangan alára rẹ̀ iná ló ṣe kìnnì ló kọ́ ara rẹ̀ bọ̀ sọ̀rọ̀ torí èèyàn máa ṣe lè lóró fáwọn àgbàlagbà kan nọ́mbà tó lè pe bàbá yìí sí Baba Alado ní 070 31 00 27 44 tàbí kó máa pe Baba Alado sí 080 28 12 1088 ló pe Baba Alado tó lọ́ba mi ń lò pẹ̀lú ìwé àti ìbẹ̀ nígbà tó ń fásí ẹ jẹ́ ká tiẹ̀ kàkà dé àgbàlá Baba Alado náà ká mọ̀ pé ti ṣe ọ̀dọ́ ìjà dàgbà Baba Alado ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan Baba Alado gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí Baba Alado fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ Baba Alado fúnra ó ti dé láti abúlé Alado ìlú olórí
méjìléméje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Baba Alado. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Èmi alága ọ̀rọ̀ iléeṣẹ́ Alado Herbal Research Center tí a wà nílùú Abẹ́òkúta, mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o, ayọ̀ la máa fi ṣe o. Wo ṣé ká má dára wa, gbogbo ògùn kà ń péré ẹ̀, ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. Ẹ máa pe Baba Alado 080 28 12 1088.